akọni ajàfẹ́tọ̀ọ́ ọmọ yorùbá tó yàtọ̀ pátápátá ní Sunday Igboho Òòṣà. ọlọ́run ti mọ̀ pé a máa nílò ẹ̀ lásìkò yìí, òun náà ló ṣe mú Sunday Igboho Òòṣà wá. lára àwọn ọ̀rọ̀ tí prof Banji Akíntóyè sọ lórí bí Ìgbòho ṣe jẹ́ ẹni tó yàtọ̀ pátápátá sí àwọn alátẹnujẹ ajàfẹ́tọ̀ọ́ rèé. ó ní akọni èèyàn ni o. gbogbo ẹbí prof Banji Akíntóyè ni wọ́n ṣe ìgbélárugẹ, ni wọ́n celebrate Sunday Igboho Òòṣà, owó baba dami, jagunjagun tí kì í wẹ̀yìn wò, jagunjagun tí kì í sá lójú ogun. ṣé ẹ mọ̀ pé bó bá ti wá dọ̀rọ̀ owó kò sóhun tí ò lè ṣẹlẹ̀. ọmọ lè ta bàbá ẹ̀, bàbá lè tọmọ ẹ̀. àmọ́ nígbà tó dọ̀rọ̀ owó tó di pé àwọn kan wọ́n wá bá Sunday Igboho Òòṣà pé báwo ló ṣe jẹ́, ó ṣe jẹ́ ká gbàgbé Yorùbá Nation yìí, gẹ́gẹ́ bóhun tá a gbọ́ látẹnu bàbá wa Professor Banji Akíntóyè pé Sunday Igboho Òòṣà ó ṣe bí ọmọ Yorùbá tòótọ́, kò gbà fún wọn, ó ní láyé fáàbàdà. ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nínú fọ́nrán tí máa fi hàn yín. Welcome to DIGINAIJA, where we bring you latest stories. Remember to like, follow and share. Professor Banji Akíntóyè sọ̀rọ̀ lórí bí Sunday Igboho ṣe jẹ́ èèyàn tó yàtọ̀. tó bá jẹ́ pé lóòmíì ni nítorí owó, a máa ti tẹ̀lé wọn o. tó bá jẹ́ pé torí owó ni, a ti yí ẹ̀yìn padà. bó bá jẹ́ torí owó ni àbí ohun tó máa jẹ, a ti dìtẹ̀, a ti ṣọ̀tẹ̀, a ti dọlọ̀tẹ̀. àmọ́ bàbá yìí gbé sàdákàtà fún Sunday Igboho pé ọmọ ọkọ ni ọ́, ọmọ Yorùbá tòótọ́ ni ọ́. bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà celebrate àwọn fámìlì bàbá Banji Akíntóyè. gbogbo wa náà ṣáà ti gbọ́ sórí oríṣiríṣi àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó jẹ́ wípé ẹ̀wọ̀n aláwọn jàfẹ́tọ̀ọ́ ńgbà tá ẹ bá máa rí wọn báyìí wọ́n ti bọ́ síbòmíì, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n tún wọn máa wí. Professor sọ̀rọ̀ lórí bí Ọlọ́run ṣe mú Ìgbòho wáyé ní àsìkò yìí pé Ọlọ́run dìídì mú Sunday Igboho wáyé lásìkò yìí ni o, nítorí pé Ọlọ́run ti mọ̀ wípé àwọn ọmọ Yorùbá Nation máa nílò ẹ̀ lásìkò tá a wà yìí. ẹ̀yin náà gbọ́ ohun tí bàbá wí. wọ́n rẹ̀ very high government official Fúlàní mà. bẹ́ẹ̀ni. kó wá bá Sunday nígbà tó ṣe tẹ̀ ṣùgbọ́n nínú ọgbà ẹ̀wọ̀n ni. bẹ́ẹ̀ni. ìwà aláhàlẹ̀ ẹ̀yẹ àmọ́ ọgbà ẹ̀wọ̀n ni. bẹ́ẹ̀ni. ẹ̀ wá dé tí Sunday ibi tí Sunday wà ó dènà sí nínú ọgbà yẹn pọ̀. bẹ́ẹ̀ni. bọ̀tú ibi tí wọ́n ti máa ń mú wá kó wá pàdé èèyàn ó wà lẹ́bàá títì. wá lọ mú Sunday wá kiri ó wá jòlú sára ẹ pé òun lẹni báyìí ìjọba ló ní kó wá báyìí and this is a mission of peace wọ́n ti kọ ìwé tó wọ́n fún mi ní àṣẹ pé kí n máa lọ gbé jet gbé wá sí Àbújá and wọ́n dẹ̀ sí ìwé dáadáa bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ kí wọ́n tọ́jú ẹ̀ dáadáa wọ́n dẹ̀ fún ẹ lówó. Sunday wá ní ó ṣe bàbá mi ṣé òun wo ẹ̀kẹ́ mi. bẹ́ẹ̀ni ẹ̀kẹ́ mi tẹ̀sí ọmọ Yorùbá àtàtà mi. Yorùbá gidi lè fi kéjì sọ̀rọ̀ gbé sínú dust kí Fúlàní nation tiẹ̀ kán bá lè wá rìn lórí wa nínú dust yẹn. ẹ̀ka tẹ bá fún mi lówó kí n rẹ́dì láti pé ẹgbẹ́ Yorùbá Nation gbé jùlẹ̀ ẹ jẹ́ káwọn Fúlàní wa máa ṣe nǹkan tó wù wọ́n lórí ẹ̀. wọ́n alàgbà ǹjẹ́ ó dáa kí ẹ̀dá Ọlọ́run kan máa béèrè irú yẹn lọ́wọ́ ọ̀dá Ọlọ́run kejì. Should you be asking me such a thing? Pé kèmí gbé nation tèmi sọnù kí n gbèjù sínú rọ̀fọ̀ kí nation tiẹ̀ bá lè máa tẹ̀lé. That's what you are saying. Ṣé ó dáa bẹ́ẹ̀ pé kó wá máa propose irú yẹn sí èmi? ọ̀gbẹ́ni yẹn ò lè dáhùn. ó kàn wo títí ó rọra kó ìwé òjáde kò tí ẹ̀ dẹ̀ sọ́wọ́.
kò lè sọ ó dàbọ̀ mọ́. wọ́n ní kí lóde tó sọ bẹ́ẹ̀. èmi gbà wípé ọlọ́run wo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ọlọ́run máa rí ẹ̀yìn láti bẹ́ẹ̀ni ó ti máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ ní knows the end from the beginning. he knows the end from the beginning. Yes. ọlọ́run ti rí pé time kan pọ̀ tá a máa need somebody like Sunday. ló ṣe wá provide at this time. Àmín. ló ṣe wá provide at this time. irọ́ kò sẹ́ni tó lè pa. kò possible. ọlọ́run tó ní fún wa as a gift and preserve. Amen. ẹ ní láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó tún wá tú o lórí owó mílíọ̀nù rẹpẹtẹ tí àwọn olóṣèlú wa ń gbà lóṣooṣù, gbogbo bílíọ̀nsì tí wọ́n ti kó jẹ tipẹ́tipẹ́ àtàwọn ex-president àti governors, gbogbo 5 billion, gbogbo 840 million, gbogbo 2 billion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá yìí wá sọ̀rọ̀ lórí bí Nàìjíríà ṣe wà lára àwọn most corrupt countries in the world. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. Nigeria's president is paid per month, not per year, per month, of 14.4 million naira. 14.4 million naira every month. Is also which is 8.76 million naira per month. Yeah. His vice president is paid 12.1 million naira plus the allowances. Now here are the allowances. The allowances are many. Constituency allowance, personal assistant allowance, vehicle maintenance and fuel allowance, house maintenance allowance, domestic staff allowance, entertainment allowance, utility allowance, hardship allowance, annual leave allowance, wardrobe allowance, newspapers allowance, security allowance, and so on and so forth. These allowances together usually amount to many. The president is paid 14.4 million. Ìgbà tó bá ro gbogbo allowance yẹn pọ̀, ó lè tó bí 30-something million. Ó jẹ́ about 3 or 4 times his pay. A study has shown as offers information about the wealth status of the 5 richest former Nigerian presidents and governors. The 5 richest. Of the 5, the richest has an estimated wealth of $8.4 billion. He's a Dangote. Ex-president. Politicians. But Dangote will make a way in politics. $8.4 billion. Politician. The second one has slightly over $5 billion. And the other 3 have $2 billion or more each. For many decades now, various international agencies have classified Nigeria as the most corrupt country in the world. Pẹ̀lú gbogbo ohun tí a ti wá gbọ́ yìí, ìgbésẹ̀ wo lẹ wá rò pé ó yẹ kí Yorùbá Nation gbé lẹ́yìn ìgbà tí wọ́n ti release Sunday Igboho tó ti lọ bá àwọn ẹbí ẹ̀ nílùú Germany àti ohun gbogbo tí ọ̀mọ̀wé àgbà Banji Akíntóyè sọ? Ẹ drop comment yín, ìgbésẹ̀ wo lẹ rò pé ó yẹ kí Yorùbá Nation tún gbé kí ìtẹ̀síwájú lè wà? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. This is DIGINAIJA. Bye for now.